kò sí ìmúra ni ṣé ò lọ ni kí ló wá dé tó tún jókòó báyìí ní iṣẹ́ aláìgbèsè máa ń ṣe. jọmi láìkí nǹkan tó yẹ dídé jàre kó lọ́wọ́ ọṣọ jàre kó jẹ́ ká lọ. bó ṣe jókòó tó kàn rẹpẹtẹ sílé bí ẹ̀pá àti ẹ̀sọ́ fún ẹ rárá pà ń bọ̀ aṣáfẹ́fẹ́ pà lọ sóde àbá àsọ fún ẹ̀yìn dúró dandan òun ló tẹ̀ fi ṣe gbogbo ilé ìdá èmi ní gbogbo òrònú kátikàti tó ń ròyìn táwọn máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ò ní gbọ́ wo ọ̀rọ̀ ẹ̀fẹ̀ ṣe ń sún èmi bọ̀ ó ń sún mi bọ̀ gan-an ni kí ló dé. ṣé jàre àti ẹjọ́ máa lọ ni. okay yes máa lọ torí mo rántí pé màmí gan ti bá mi sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ju eléyìí tẹ̀ ń bá mi sọ nítorí túraká báwo ni kí n yà lé o ṣùgbọ́n kí n jáde kí lè rẹ́ mi. ìyá yẹn jáde ẹgbẹ́ náà àwọn ẹgbẹ́ náà tí mo pàrọ̀ lórí ẹ̀dọ́ tó bá dúdà láyé ẹ̀. wọ́n ní ìwọlé kò jáde ó dá wa dúró ọjọ́ nínú. kúkú ẹ̀jẹ̀ sáré mú kà lọ́rẹ́ mi. ìyẹn ìwọ náà lẹ́nu ìwọ sáwà ó fi mí bí wọ̀nyí ó mọ̀ pé lẹ́gùs kan náà lára pẹ̀lú ìyá ẹ̀ wà àwọn àti ìyá ẹ̀ lẹ́gbẹ́ so mi ìrírí rízì tó tiẹ̀ fi lè sọ̀rọ̀ sí wa rárá ni mi ìfi ẹ̀rí rízì náà. ẹ ti dùn ká sọ pé ìwà tí ìyá mi ò kù díẹ̀ káàtó ṣé ẹ̀yin tó ń bá rìn ṣé ọpọlọ tí yóò ṣiṣẹ́ ni. kò tiẹ̀ sí nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ kì í ṣe ẹrù ẹ̀mí ní ìlẹ́jọ́ tí mo fẹ́ bẹ́ẹ̀ rù. ẹ lè má ní ọ̀rọ̀ kankan láti bá mi sọ agreed pèmí ní ìbéèrè kan lọ́wọ́ ìní èjì. béèrè mò ń gbọ́. ǹjẹ́ wàá lé ọkọ ṣá. question ló ń béèrè tí má ti ń lọ sùn kò tẹ̀lé mi kó wá lọ wò bóyá mo wà lé ọkọ àbí mi sí lé ọkọ. dájúdájú ẹ ní sí ọkọ tẹ bá tẹ wàá lé ọkọ gan gbẹ̀wù dání lọkọ yín máa jẹ. ń gbóhùn bàbá ẹ wà. ọ̀rá mi wà lẹ́wọ̀n. ó wà lẹ́wọ̀n iṣẹ́ ọwọ́ ẹ̀ ló gbé débẹ̀. ó ṣe àti ra ní pẹ̀lú màmá mi òun ló mú bàbá mi lọ síbi tó wà lẹ́nu. bàbá ẹ ó rán ọ̀rẹ́ ẹ lẹ́wọ̀n kò sẹ́ni tó rán torí ìgbà tó jẹ́wọ́ gbé kò sẹ́ni tó bá lọ fúnra ẹ̀ ló kólé ayé nígbà yàrá yìí tó fi tirẹ̀ dé bèbè ẹ̀wọ̀n. ọ̀rẹ́ mi ò gbọ́ bó lórí yẹn ṣe ń kọ́. ó ní ayé yìí ó lé àwa ẹ̀ dáadáa mọ̀ ló sọ yé ayé ó lé. ọ̀rẹ́ mi á dà fún ẹ̀wọ̀n ẹ̀ tí wà pa. bẹ́ẹ̀ bó ṣe ń bú wa látàárọ̀ ló ti ń bú wa. kí ló ṣe é bọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi kí ló fàyè kí ló ṣẹlẹ̀ sí kí ló dé tó bá rí bí ọmọ ẹ ṣe ń bú wa látàárọ̀. kò sí nǹkan tí ò fi wá wé tán kò sí nǹkan tí ò fi wá wé. ẹ gbà mí kí ẹ kí ni problem ẹ. ìyá ibo ẹ lọ. mo lọ sí party of course. yes. ṣojú ẹ náà ṣe wá invite mi sí party mo lè gbọ́dọ̀ lọ. yes of course. yes. kí ló dé ẹgbẹ́ mi ọmọ ìsìn yẹn lọ ọmọ ìsìn yẹn lọ. Ṣọlá sórí ẹ pé ṣá mo dáhùn Ṣọlá ṣé orí ẹ pé ṣọlá ọkọ tó ń ṣe ṣọlá ọkọ tó ń ṣe sẹ ṣọrí ẹ láti pè mí nìyẹn èmi ni mo bí ẹ lọkọ lóbi mi bí wọn kí ni pírẹ́lẹ́mù ẹ ṣé ìwọ kọ́ bàbá ẹ ni èmi ọlẹ́wọ̀n èmi onípẹ̀jáde èmi onípẹ̀jáde mi ṣe Ṣọlá wà gbà. inú yìí dùn wá mi bàbá mi ṣe wà lẹ́wọ̀n. ṣe ìmọ̀ wọn lẹ́wọ̀n èmi ọkọ bá ṣọlá kò ṣe yìí àwọn agbárí mi dánú lẹ́yìn máa jẹ́ fún ẹ pé èmi ni mo bí ẹ ìwọ kọ́ ló bí mi òun ṣe ìyá mi èmi ni yẹ ẹ máa ṣe lọ́wọ́ àfẹ́ máa. tó wàá ṣe pé ìyá mi tẹ̀ jẹ́ mi ọ̀dọ́ máa mi ọ̀dọ́ Ṣọlá ń dábẹ́ sí náà mi ṣé ní kò fẹ́ sí náà mi lọ́ọ̀ni Ṣọlá kọ́ ọmọ ẹ bá lẹ́nu ẹ lọ́ọ̀ni ẹ mú ọ̀gá máa ṣe bẹ̀rẹ̀ pàtí yẹn pàtí yẹn máa wá lọ mẹ́sàn-án lẹ́wọ̀ ẹ̀ máa wá lọ. Ṣọlá ọjà ẹ̀ẹ́dẹ̀ máa rí kí ni ibi àbá bẹ́ẹ̀ ló sì máa lọ ìwọ Ṣọlá má jẹ́ kí mi tán ẹ̀ ó máa yá wèrè láti ní. sọlẹ́ mi ní ẹ̀kọ́ tó ń dùn mí gan-an àmọ́ àgbàbọ̀ wọ́n ní òní ọ̀kẹ́rẹ́ ọ̀la ọ̀kẹ́rẹ́ ṣọ́kẹ́rẹ́ nìkan ló wà ní ọgbọ́n yìí mami nínú ìrántí ẹni yìí ò dáa tí ó ní òjẹ̀ dùn tọmọ wípé náà máa bẹ lẹ́wọ̀n ẹni tó sọ̀rọ̀ ń sọ ẹni tí ò tó sọ ń sọ
ẹ̀yin ogún náà ẹ̀ jẹ́ wá ọkàn ṣe sọ̀rọ̀ ẹ̀ mami kí ló dé ẹ kí wá ọkàn ṣe sí. Ládé kí ni fẹ́ ṣe káàrin tí mo yà àwọn tí mo wà nínú ìfowópamọ́ kí ni mo fẹ́ ṣe Akọ́ládé. Ṣọlá Ṣọlá ẹgbẹ́ ìfún ní ọjọ́ kí ló dé. ẹrù màmí lọ́wọ́ ta wà yìí nǹkan tí màmí pè ní ṣe sí kí màmá mi fi jáde òun kẹ́ ṣe o ọ̀gbọ́n àrùn kí ló dé owó tí ọba ọba wọlé ọmọ náà lọ pè mí kí ló dé náà ṣé ọ̀rọ̀ àti náà kọ́ lọ sọ́wọ́n ẹ̀yìn láti wá ọ̀nà tí ó kúlẹ̀ mi wá pààyàn sí lórí lọ́sọ̀ yìí bẹ́ẹ̀ kí mi ò kú lọ sí ìtura mu wa. mami ṣe ọ̀rọ̀ tí mo sọ wáyé olùjẹ́ náà ẹ̀ á ní kí wọ́n kọ́ ṣe sí kí ló wà kọ́ ṣe sí lọ́tún pọ̀ lọ́mọ ẹlẹ́wọ̀n ń ta ẹ̀ ẹbí kì í ṣe èmi nìkan ló ń pọ̀ lọ́mọ ẹlẹ́wọ̀n. ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe Ṣọlá kí ni mo fẹ́ ṣe. màmá yìí kọ́ kó tó tẹ̀lé máa ṣe sí ní kẹ́ ṣe sí. nǹkan náà máa ṣe ní kẹ́ ṣe sí. Ṣọlá nǹkan mi máa ṣe ní pé gbogbo ọ̀n tẹ́ bá mọ̀ kí dáàdì lè gbà jáde lẹ́wọ̀n yẹn òun ni solution o ìdáàdà yóò fi pé ọkọ̀ sáré ṣe tí wà o báyìí wọ́n mi tẹ́ gbogbo dáàdì ṣe máa jáde. màdàmà pẹ̀lẹ́ o ìyàkọ̀lá ẹjọ́ náà màdàmú mi ó sì ti dàmú òṣèpá yín iye ìjọ tó rẹ̀ náà ṣé mi ni mo kó bá yín ni mo bí yín mo ní ṣé mi ni mo kó bá yín ni ẹ̀ẹ́dẹ̀ fi lẹ́mi sílẹ̀ àbí nǹkan mi wà bẹ́ẹ̀ ni ṣé mi ni mo rọ́kọ yín lẹ́wọ̀n ni kí ló ha yín lẹ́nu mo ní kí ló ha yín lẹ́nu ṣé mi ni mo rọ́kọ yín lẹ́wọ̀n ni àbí mo ní kí ti yín bàjẹ́ àbí rìn orí burúkú tẹ̀ rìn kiri tẹ̀ rìn Ìbàdàn láàrin Èkó kò yọwọ́ ni ṣé kò yọwọ́ ni ẹ fi lẹ́mi sílẹ̀ fún ẹjọ́ torí ọ̀dọ́ mo ń bẹ̀rẹ̀ ẹ fi lẹ́mi sílẹ̀ fún mi ṣé ẹ̀kọ́ mi wà bẹ́ẹ̀ ni tó bá wá wù yín o ẹ lè máa sọ ká dogun fámi ìrọ́pọ̀ yẹn máa já kò ní pọ̀ ìwọ kọ́kọ́ ẹni bọ̀ yìí ṣẹ́ láì ṣe ẹ̀ tó máa wojú ìjẹ́ máa wojú mi láì ṣe wọ́n máa ṣùgbọ́n wọ́n máa ṣe ọmọ ẹlẹ́wọ̀n fẹ́ mi o bẹ́ẹ̀ ni sọ báyọ̀ máa ṣe ọmọ ẹlẹ́wọ̀n fún mi tó bá lè fi ìpèwé yóò fẹ́ wùwọ̀ ọmọ ẹlẹ́wọ̀n fún mi máa wù ọmọ kànga fún ẹ kí ni wàhálà yín kí ni ẹ pẹ̀lẹ́ o. ọ̀ṣọ́ àti bẹ̀rẹ̀ nínú àwọn. tọ́jú bíbẹ̀ kí ni mo sọ fún ẹ tọ́jú bíbẹ̀ ẹ̀yin ò lè bá yàrá yín sọ̀rọ̀ gbogbo òrin orí burúkú tó rìn kiri ṣé kò yọwọ́ mo bẹ̀ yín mo sọ fún yín ni ṣé rí oṣìírí ọkọ̀ tó rìn kiri kò yọwọ́ aláìní sì ju aláìní rò lára gàláṣíà tí ọ̀rọ̀ àwọn owó mi fún mi kẹ́ kó jáde mo dẹ̀ wọ́n kọ́ ti máa ṣe fún ẹ ọ̀ọ́ni kó ẹ kó kó jáde ìwé olórí burúkú aṣáfàní. ẹ̀fọ́ ọdún ẹ̀ka ṣòtàn yàrá lọ tún wọlé nítorí owó lé ọkọ̀ wà ní ọmọ ẹlẹ́wọ̀n ọtún wá fàbọ̀ sí iná lórí. kí ni àṣà wọn ń pè yín yẹn náà. ẹ wò lọ́wọ́ tèmi tiẹ̀ ṣe wà ní ó ti sú mi. máa ní ó ti sú mi kí ló dé. èmi ti wá ní decision tèmi ni ṣẹ́ lọ. èmi lọ sí Kaduna máa lọ bá ọkùnrin bẹ́ẹ̀ àmọ́ báwo ẹ láti ní sílẹ̀ ẹnikẹ́ni tó bá wà ní ẹnikẹ́ni tó bá wà ní kò ní dáfẹ́ nìkan kò ní ṣe oríire tó bá ṣe ń lé báyìí kò ní bá ẹ láàrin o ṣẹ́gbọ́ ẹ láàrin o Ṣọlá Ṣọlá.